ẹ kú rọ ṣé a ti wà nírọ̀lẹ́ aago mẹ́rin ẹ kú rọ̀lẹ́ ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko níbi gbogbo tẹ́ bá wà ọmọ yín náà ni bàbá Èkìtì mo tún padà wá ní ẹ̀yin àgbà náà lẹ sọ pé ìjọ tá a bá rí bí ni bí máa ń wọlẹ̀ bẹ́ẹ̀ ni o ká tètè pariwo àṣebi síta pé èyí tójú Yorùbá rí bí ó tó mo fẹ́ play fọ́ọ̀sì ìyá mi kan ó dàbí pé wọ́n ń gbé ìyá yẹn mọ́ra bọ̀tí ìyá yẹn ò mọ̀ pé irọ́ náà pa Yorùbá ẹ má gbà fún wọn wọ́n ń tàn yín ni o àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ má gbà fún wọn ètè àwọn ọ̀jẹ̀lú náà fẹ́ lò fún yín mo bọ̀ o ètè àwọn ọlọ́jẹ̀lú ni mi ò ń pè wọ́n lóṣèlú ètè àwọn ọ̀jẹ̀lú náà fẹ́ lò fẹ́yìn bàbá wa gbogbo ẹ̀yin ọba jẹ́ mọ̀ pé mo ń pariwo látijọ́ yìí pé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ fúnra ó dàbí pé wọ́n ti ń gbé Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ti ń gbé Ọọ̀ni of Ifẹ̀ mọ́ra wọ́n ti ń gbé àwọn ọba kọ̀ọ̀kan mọ́ra ní ilẹ̀ Yorùbá ìpàdé àlàáfíà kọ́ wọ́n lẹ́nu Yorùbá oko pé àwọn fẹ́ pè pàdé kẹ́nu Yorùbá oko ẹyẹ máa tàn wá àwa náà ti gbọ́n kì í ṣe ìpàdé kẹ́nu oko ìpàdé kẹ́ ẹ bà ilẹ̀ Yorùbá jẹ́ kẹ́ ẹ má fi Yorùbá mẹ́kẹ̀wó ni lákọ̀ọ́kọ́ náà níjọ́ tí ẹnu Yorùbá bá ti kò tàbí tí ẹnu ènìyàn bá ti kò níjọ́ yẹn láyé tán ẹnu gbogbo ènìyàn ò lè kò a lè sùn ká kọrí síbì kan ẹnu tí ò kò náà fi ń pè kankan pé ẹjẹ́ àdìbò tó mú democracy wá torí pé tẹnu wa bá kò tá bá ti sọ pé eléyìí ni tí gbogbo wa dẹ̀gbà kò ní sí tán pè lẹ́lẹ́ṣọ̀ ẹnu wa ò lè kọ ẹyẹ tàn wá ẹ ṣe àkókò iléeṣẹ́ ẹ̀ mọ̀ pé ẹnu ọba ilẹ̀ Yorùbá òkò ṣé àkókò iléeṣẹ́ ẹ̀ mọ̀ pé ìran Yorùbá ń bára wọn jà dúró de Awólọ́wọ̀ Yorùbá ń bára wọn jà Yorùbá ń ṣe kéré ẹyẹ tàn wá ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá mò ń pariwo Ọọ̀ni of Ifẹ̀ don't attend that meeting ọba Alákẹ́tẹ̀gbá Àkàrígbò gbogbo ẹ̀yin ọba Ìjẹ̀bú ọba Ìgbáland ẹ̀yin tèkó ẹ̀yin tọ̀yọ́ mo sì máa wọ orúkọ gbogbo yín kẹ́tì màá máa dárúkọ yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀yin tọ̀ṣun ẹ̀yin tòǹdó ẹ̀yin tèkìtì ọba kọ́ba tó bá ti attend meeting yẹn ọ̀tá Yorùbá ni torí pé ó lọ bá àwọn ọ̀tá Yorùbá jíròrò papọ̀ bí wọ́n ṣe fẹ́ báyé Yorùbá jẹ́ àwọn àgbà Yorùbá wípé igbe rárá òun làrá ké wọlẹ̀ igbe rárá ẹni bá ti bá wọn ṣe pàdé orí ibú igbe rárá làrá ké wọlẹ̀ igbe rárá tó bá jọba àlú ló bá wọn ṣe pàdé ibi tí ìran Yorùbá yóò ti dojúbolẹ̀ igbe rárá làrá máa ké wọlẹ̀ ilẹ̀ Yorùbá máa mú yín lẹ́yọ kọ̀ọ̀kan ni. Those people who organize that meeting, they are the enemy of Yoruba progress. Ọ̀tá Yorùbá ni wọ́n lè máa parọ́ tàn yín. Everybody know that Gani Adams ariwo restructuring ló pa. Ẹ wá ní kó wá wà níbi tí ìran Yorùbá ti máa dáa tó jẹ́ pé owó lọmọ ń wá tó sọ fún wa pé òun ò jẹ́ ààrẹ ọ̀nà kakanfò títẹ̀ òun ò wáyé wá jagun owó lòun wá náà fàájì lòun wá ṣe ẹ wá ní wọ́n pè pàdé yẹn fún àlàáfíà Yorùbá ni why are you deceiving the Yorùbá race enough is enough the major ìyá yẹn máa dárúkọ àwọn kan tó ní wọ́n organize meeting yẹn the majority of them not all of them the majority of them àríjẹnímọ̀ dàrú ni wọ́n àtàwọn tó gbé mọ́ra we are saying no to that meeting ṣé ó ṣe yẹ kẹ́ wá pé meeting ni ó ṣe yẹ kẹ́ wá pé meeting pé ó yẹ kí Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìyá yẹn máa ṣẹlẹ̀ ayé o mo rò pé ìyá yẹn náà wọ́n lé àwọn yèyé orúkọ wọn náà pera wọn ó yẹ ká ru ọ̀rọ̀ yẹn dáadáa ká tó gbé síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n gbọ́ pé àwọn Fúlàní fẹ́ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ Tinubu. What concern the Yoruba for that? We are saying we are going. You are saying that somebody want to fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu. Ṣé Tinubu rí ti Yorùbá rò ni? Mo ń sọ bẹ́ẹ̀ yẹn kan nísìn láìpẹ́ tá jọ ń sọ̀rọ̀. Mo ní mo lọ pàtí kan lánàá. Wọ́n gbé kúlà oúnjẹ síwájú ìta kan máa gbé sínú mọ́tò.
àwọn tó gbé sínú mọ́tò wọ́n wọlé lọ kó tó padà dé wọn àrí kúlà abọ́ jollof rice ibi báyìí ni mo gbé sí ibi báyìí ni mo gbé sí ó tún gbé abọ́ bóyá ẹran ló wà nínú kejì ni kó tó tún wọlé èké kan lọ́bọ̀ bóyá kò gbé jáde nínú ilé ni wọ́n ti tún kìyẹ mọ́lẹ̀ náà bá bẹ̀rẹ̀ sí ń lé wọn lọ àjọ ń gbà léwu tẹ̀lé wọn ni ìgbà tá a máa débẹ̀ wọ́n orí kálukú ti yọ abọ́ dání in the level of ìyà tí Yorùbá ń jẹ lọ́wọ́lọ́wọ́. Thank God for that person. Èrò ìlú òyìnbó ni. Nígbà tó débẹ̀ fẹ́ máa nà wọ́n ní ẹ má nà wọ́n ẹgbẹ́ oúnjẹ yẹn lọ́wọ́ wọn. He now give them 100,000 naira. The level tí Yorùbá wà. Tó jẹ́ pé ẹlòmíì máa rán ọmọ ẹ lọ sí pàtí ìwọ̀ṣà kó láìlọ́n dání. Those people behind that meeting. Kí Sunday Igboho tó gbé lẹ́tà lọ sí London wọ́n àṣẹ pé meeting. Ìyá ṣe fún ṣe kíní ni àbí ìyá Iyemọja. I don't want you to allow these people to spoil your name, to damage your name. That investigation ma ṣe dáadáa lára àwọn tó jọ ṣe ìjòkó tó jọ ṣe property tẹjọ pa tẹjọ kún ló wá realize pé òun máa ń jẹ Yorùbá lẹ́sẹ̀ rìn lélẹ̀ yìí. Is that person that give us the information? Ẹ wá ní tó bá pèsè dé Ìgbòho wọ́n fi pọ́n lé ní eré kí lajá ń bẹ́kùn ń ṣe ajá tí òyò máa ń bá ilé tó yóò ṣeré ni. Why are you deceiving the Yorubas? A ní káwọn ọba wa máa lọ ẹlẹ́fẹ́ kó pápẹ́ máa wọn ọba lọ́wọ́ káwá discuss pé kí ni Tinubu bá lè wá kó wá tí ò bá lè wá ẹni tó bá rán wá kó wá ṣàlàyé èrè tí Yorùbá máa jẹ nínú ìjọba ẹ̀ ìyẹn là ń bá yín sọ ni. The Yoruba say we are tired for Nigeria. Ìgbà tó ń pa àwọn ọba wa lójoojúmọ́ ọba méjì náà pa lẹ́kìtì mi báyìí at a time. Wọ́n pa méjì náà l'Ondo State ọba ìfọ́nà kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pé mítì ń gbà yẹn lọ́hùn. Wọ́n pa kan méjì náà pa ní Kwara State ìkànnì Èkìtì local government. You did not say anything. Lẹ́nu ẹjọ́ mẹ́ta la gbọ́ pé àwọn Fúlàní yẹn tuntun dẹ̀gùn pé àwọn ọba wa làwọn fẹ́ máa gbé pé tó bá ń pa àwọn ọba ilẹ̀ Yorùbá ilé agbára wọn nìyẹn wá wíìkì wọn. Ẹ̀yin máa tàn wá ojú Yorùbá ti là. Those people who organize that rally we don't know them. I will organize that meeting. Tẹ́ni ọba summit àbí kí ni ọba summit kọ́ ìjòyè summit lẹ bá pè. Ìgbà tí ojú pé igun Yorùbá tí Fúlàní tó ń fọmọ Yorùbá lọ́rùn tún fòrò jáde síta. We know the politician behind of the meeting. Ẹyẹ tọmọ Yorùbá àwọn olóṣèlú ló wà ní ìdí ẹ̀. Mo ti sọ láàárọ̀ mo tún sọ lánàá pé wọ́n fẹ́ lu àwọn ọba wa nígbà tó bá jókòó tán ọ̀tọ̀ ní tá máa sọ fáwọn ọba pé wọ́n fẹ́ ṣe nígbà tó bá jókòó tán ẹ dẹ̀ mọ̀ pé owó bayé jẹ́ àwọn ọba wọn fún wọn ní brand envelope kọ̀ọ̀kan máa gbọ́ láti pé tom wọ́n wá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ míì ńlẹ̀ tí wọn ò ní lè sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Okay, I know why you call for that meeting. Pé táwọn ọba wa bá ti sọ̀rọ̀ lẹ́tà tán mú lọ sí London kò ní ṣiṣẹ́ Ọlọ́run jù yín lọ. Ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀ organize meeting yẹn ọ̀tá Yorùbá nìyí. Ọ̀tá Yorùbá nìyí. Any meeting tẹ́ bá fẹ́ organize we want it in public. We want to know those people who organize that meeting. Gbogbo ẹ̀yin tẹ́ ń dárúkọ yẹn we don't know them. Gbogbo ẹ̀yin àwọn tẹ́ dárúkọ yẹn àwọn tó parade ní corridor olóṣèlú ni wọ́n tí wọ́n wá fẹ́ jẹ national cake pé táwọn bá ṣáà ti ń gòkè kọ́mọ Yorùbá máa sink. Enough is enough. So ìyá Iyemọja tẹ́lẹ̀ mo nínú mi dùn pé níjọ́ tẹ́ bá ti da Ìgbòho I know that you love Ìgbòho but wọ́n ti fi kápá mọ́ fún yín tẹ́ yóò mọ̀ pèsè kí tí ọ̀nà ọ̀fífẹ́ ẹbí nígbà tí Síjú Adé wà láyé kí n má dárúkọ bàbá Tiwáládé Tadéláwo Adésọjí Adérẹ̀mí di Ọọ̀ni of Ifẹ̀ kò gbé kọ̀lọ̀kọ̀lọ̀ kò gbé igbó orí wọn fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ. That is why we call Ọ̀jájá Ògúnlùsì Babátúndé Ẹnìtàn. Ẹ̀yin àgbààgbà tẹ́ bá sọ̀ráǹdì ọba Ọọ̀ni of Ifẹ̀ ó yẹ kẹ́ advise ẹ̀ normal
you are the #1 king in Yoruba land. Kì í ṣe ìpàdé burúkú tí ó mú kí ó di ẹni bí ẹni ẹ̀kọ́ níwájú ọmọ Yorùbá ló yẹ kó máa attend. We still stand on it. All the Yoruba, both home and abroad, say no to that meeting. Wọ́n fẹ́ pe meeting yẹn torí pé Ìgbòho gbé lẹ́tà lọ sí London ni. Kò sí ìkẹ́kọ̀ọ́ tó wà ńbẹ̀. They want to use that meeting to contradict ẹ̀dára lọ́wọ́ òyìnbó mi sẹ́. Lẹ́tà yẹn ni pé àwọn ọba wa ti jókòó, àwọn olóṣèlú ló behind ẹ̀, pé táwọn olóṣèlú wa ti sọ̀rọ̀. We are still in Nigeria. Nothing happened on Nigeria. We settle Nigeria. Settlement that is settle Nigeria for good 100 years. Till na Yoruba ò dé èrè kankan jẹ ńbẹ̀. We go against that meeting. Any ọba tó bá lọ bẹ̀, á rí ìjà Olódùmarè. Ẹ máa wádìí ohun gbogbo, àwa náà wádìí. Saidi Elegushi tẹ́lẹ̀ fẹ́ ṣe ní palace say that he is not belong to the Yoruba. He is not a Yoruba man. Pé òun ò sí nínú àwọn ọba Yorùbá. Ṣé ó ṣe wá jẹ́ palace Saidi Elegushi ẹlẹ́ tí wọ́n bá fẹ́ ṣe mété tẹ́ wá pé àwọn bàbá títí wa kó wá jókòó. Èmi mọ̀ pé àwọn ọba oníjẹkújẹ, ọba olè, ọba pàpàǹlágí, ọ̀tá ìlú ẹ̀ á lọ. Àwọn ọba tí ò rore fún Yorùbá. Ẹni ọba tẹ́ bá ti rí ń bẹ̀, ọ̀tá Yorùbá ni, ọ̀tá ìran tó ti jáde ni, ọ̀tá orísun Yorùbá ni. We want to know those people behind that meeting, meeting. Tẹ́ ń pè. Kí lẹ fẹ́ ṣe ń bẹ̀? Ṣé táìmì ni ọba summit pé ẹnu àwọn ọba wa òkò látàláyé báyé lẹ́nu ọba òtíkò. Ẹnu Yorùbá ò lè kò títí ayé máa fi parẹ́. Ẹnu gbáyé regional ṣé àrà wọn tó jáde tẹ́lẹ̀ àwọn fẹ́ ṣe that they did not surrender to Awólọ́wọ̀. Ní iṣẹ́ àná ni àbí ìjẹta mo ìsọ̀tàn akẹ́ ọmọborí owó Richard Akíjídé ọmọlólú Olúlọ́yọ̀ Sunday Afọlábí name it. They did not surrender to the Awólọ́wọ̀. Ẹnu wa ò lè kó ẹyẹ tàn wá. Ẹnu àwọn ọba wa ò lè kó. Adélé ayé bá ní ẹyẹ máa fi jújù bo Yorùbá lójúmọ́. Àwọn ọba tó bá lọ, àwọn ọba elébi ni, ọba tó pọnmi tó rú omi, ọba tó ń lùlù pé bámúbámú ni mo yó, mi ò mọ̀ pé bí pọmọ ẹnìkọ̀ọ̀kan. And mo ń ṣàdúrà kan fún yín ní àná, ní ìjẹta, ní ìjẹrin, pé Fúlàní ní gift kan fún yín, pé Èdùmàrè ò ní jẹ́ kẹ́ gbà. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ bá ti lọ, gift Fúlàní yẹn Ọlọ́run máa gbélé yín lọ́wọ́. Fúlàní yín máa ka yín mẹ́sẹ̀ ògbèjì. Bó ti wù kí security yín kọ̀ tó, Fúlàní máa ka yín mẹ́sẹ̀ ògbèjì. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ dúró síbi tó dáa fún ìran Yorùbá. Gbogbo ẹ̀yin ọba tó jẹ́ pé ẹ fẹ́ máa lo dáúlà Yorùbá, ṣùgbọ́n you are not ready to sacrifice anything for the Yorùbás. Fúlàní máa jí yín gbé. Kì í ṣe pé máa jí yín gbé nìkan, Fúlàní máa pa yín nípakúpa. Àníkẹ́ bá lọ sí mítì bá ti ń mú yín lọ́wọ́ lẹ́ǹtì dìbọ́. Ṣé oúnjẹ lẹ̀ jẹ rí ni? Bíbélì wípé aṣiwèrè ń kọ́rọ̀ ọjọ́ nígbà tí ò sí mẹ́ni tí ó na owó ilé tẹ́ná, owó ilé tẹ́ nílé. Ṣé ẹ ti ná tán ni? Ẹ ti rántí pé ẹ sàn ju àwọn kan lọ. Bí a ti sọ̀rọ̀ lénìí, èèyàn kan ní 100 naira lójú lọ tí ò ní lọ́wọ́. That he cannot boast of 100 naira. Tí ò dẹ̀ tó dẹ̀ kó borúkọ ara ẹ̀jẹ̀, kó borúkọ ẹbí jẹ́. Àwọn ọba akúmọ̀mọ̀jú dídì, I know that we go there. Ẹ máa rí òjò ìbínú Ọlọ́run máa rọ̀ lé yín lórí. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá tẹ̀ ń dà ó máa dìde ìbínú sí yín. Who called the meeting? Àwọn wo àtàwọn wo tó lóun rò pẹ́nu Yorùbá òkò. Àwọn kan wọ́n náà gbéra, wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. So you want to use that one to campaign for the Tinubu second time when thousands of Yoruba are hungry, when thousands of Yoruba are dying. I am a wicked yo. A wicked títí ẹ tún ṣọ̀tá ìran, ẹ tún ṣọ̀tá orísun yín, ẹ tún fọwọ́ sí júwèlé bàbá yín, ẹ máa wicked o. Torí owó tó máa tẹ̀ yẹ, ẹ máa wicked o. Where are you? Yorùbá program tí mo ṣe láàárọ̀ mo ní Yorùbá ń gbógun ti Yorùbá.
Yorùbá ń gbógun ti orísun Yorùbá. What we want, any àgbàlagbà tí ò bá lè sọ̀rọ̀ nípa gbà ká gbọ́ kí rédíò gbé kó ká orí social media pé Yorùbá ń lọ ọ̀dàlẹ̀ Yorùbá ni. Pé now our people, àwọn ọmọ wa ti sọ wípé enough is enough. Pé we are going. Kẹ́ wá lọ pè pàdé mítì kan. Ẹ wá tira yín mọ́nú èsì kan. Ẹ wá máa pín owó ńbẹ̀. Ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lé gbogbo yín lórí. Irọ́ náà pa. Ìyá Iyemọja, please don't let them spoil your name. You know nothing about their game. They want to use Yoruba play game again. All the Yoruba must reject it. Ara kan wá. Ìyà ń jẹ wá. Àwọn Fúlàní wọ́n lọ gbogbo ọ̀nà. I said it in the morning. When they use the Fulanis, they use the Yoruba to destroy the Yorubas. Enough is enough. Tẹ́bá gbàjọba lọ́wọ́ Tinubu, ilé tó ti ṣe orí ọ̀fẹ́ wo àǹfààní wo ní Yorùbá jẹ́ ń bẹ̀. Gbàrà tí Buhari ti wọlé ló ti gbé agenda àwọn Fúlàní síta. Gbàrà ìjọ wọ́n sọ àárín ìbẹ̀ ọjọ́ kejì báyìí àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ń bùn bá di ọ̀dọ̀ wa ni. Because they have mission. Ó lé mi tìtẹ́ lè ṣe tọ́mọ Yorùbá máa dunnú sí òun náà ni pé ó tó àsìkò kí ẹ̀yin àgbààgbà yẹn kẹ́ sọ pé ó tó àsìkò kí ìran Yorùbá ó lọ. Ẹ̀ṣẹ̀ ni pé ẹ máa lọ bá bàbá Akíntóyè, ẹ máa lọ fi mítì yẹn tó bàbá Akíntóyè lé torí ẹ̀ lẹ́ fi fún Sunday Igboho ní invitation letter. Sunday Igboho ò wá. Sunday Igboho ò bá yín ṣe ìpàdé mọ̀dàrú, ìpàdé tí ó kó yàjẹ́ ìran Yorùbá. We are saying no to that meeting. Ọba summit yẹn no. Eléyìí tẹ̀sẹ̀ ní palace ọ̀nà fífẹ̀. Every Yorùbá ló welcome ẹ̀. Security summit. Náà pé all the Yorùbá welcome it. Tí Gani Adams ti ní kí Yorùbá mú 20 billion wá. Tí Sunday Igboho ti lóhùn ògbówó ẹ̀yin bàbá wa pàṣẹ fún wa ni. Ká wọnú gbó ká lé àwọn Fúlàní yẹn jáde. Ẹ rí àṣẹ pa látijọ́ yìí. Ṣùgbọ́n nígbà tọ́rọ̀ tí ẹ gbọ́ pé wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu lẹ wá fẹ́ lọ mọ́ pé ẹnu àwọn ọba òkò ẹ wá fẹ́ kó àwọn ọba wa sínú ìdààmú àwọn ọba tí a kú mọ́ ojú dídì náà á wá ṣe gọ́gọ́ tẹ̀lé yín ọba tó bá lọ àríjà onílẹ̀ ọba tó bá lọ ilẹ̀ Yorùbá máa bínú sí i ọba tó bá lọ ń tó pè lálàáfíà máa kó inú àgọ́ ara ẹ torí ara ní Yorùbá lọ́wọ́ ara ní Yorùbá lọ́wọ́. Those who call this meeting ọmọ wọn ò sí nílé o ọmọ wọn ò sí nílé ìlú kó that is why ló fi rọ̀ wọ́n lọ́rùn ká máa lùlù kó bàjẹ́ ká máa lùlù kówókówó. We are saying no to that meeting. Ọba summit yẹ irọ́ ló wà ń díẹ̀. Project àwọn olóṣèlú ni to conquer the Yorùbá again for the Fulanis. Project àwọn olóṣèlú ni to conquer the Yorubas for Fulani again. Ta ló sọ fún yín pé Tinubu máa wọlé ẹ̀kejì tí Nàìjíríà bá ṣì wà? Abẹ́ ẹ rò pé àwọn tó wà lẹ́yìn ẹ̀ nígbà yẹn lọ́wọ́ ẹ rò pé wọ́n ti múra lẹ̀ ni? No. Any king that cannot say that Yoruba must have their own independent ọmọ àlè lórí ọba bẹ́ẹ̀. Bójá àgbàlagbà ló sọ bẹ́ẹ̀. Tí ò lè sọ síta ọmọ àlè ní àfihàn di ọba ìlú kára lè tú ìlú ní. Ẹ má jẹ́ ká wo olóṣèlú ó borúkọ yín jẹ́ ẹ̀yin ọba tẹ́ lórúkọ nílẹ̀ Yorùbá. Páńpẹ́ olóṣèlú lẹ fẹ́ kó sí. Wọ́n fẹ́ lò yín láti kó ìran Yorùbá wọnú ìgbèkùn. You must say no to them. Àtàwọn ọmọ Yorùbá tó wà ní army àtẹlẹ tó wà ní navy tó wà lọ́lọ́pàá all of us we are bleeding. Kò sọ́mọ Yorùbá kan tó máa wà ní navy tí ò bá jẹ́ kó ti ró lè jà lọ́hùn tó wà ní army tí ò bá jẹ́ kó ró lè jà lọ́hùn tó wà lọ́lọ́pàá tí ò bá jẹ́ kó ró lè jà ta ní Nàìjíríà á so èso rere nínú ayé òun. All of us we are bleeding. That is why we say no to Nigeria. Ìpàdé ọ̀ràn náà fẹ́ lọ ṣe òyà ẹgbọ́rọ̀ ìyá yẹ kó má dàbí pé àròyé sọ ni ẹgbọ́. Ẹ mọ̀ pé ètí àwọn olóṣèlú ní bọ̀tì ìyá yẹ ò understand wọn. Ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá.
ìyá ètò wà náà pẹ̀lú dùn náà. Mo kí gbogbo ọ̀tọ̀ pẹ̀lú ìlú, mo kí gbogbo májò bàjẹ́, mo kí gbogbo jagunjagun. Ojú òní tí wàá gara òní dá wa. Apá ẹ̀sùn apá ẹ̀wọ̀ lórí ilẹ̀ Yorùbá. Àjàgbá yìí ń tàrà ò láṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ni Erelú tèmi Ládéyẹmọjà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà pé mi ń sábà sọ̀rọ̀. Ṣé kìí ṣe ìyá Támú ní Ìbàdàn rẹ lélẹ́yìí? Ìyá Támú ní Ìbàdàn rẹ lélẹ́yìí? Ọba Sọ̀bẹ̀tì yìí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Wọ́n ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀. Ntí téèyàn bá dẹ̀ ń sọ àríyìnrì sọ kéèyàn bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Gbogbo tèmi fẹ́ sọ ń bí lẹ́nì nǹkan tí mo mọ̀ ni. Ntí mo dẹ̀ wádìí ẹ̀ tí mo ráàlì dájú ẹ̀ ni. Tí n bá dẹ̀ ti gbégbèsè kí ọmọ Yorùbá bọ́ sápóló kálálẹ̀ má gbè mí o. You may not know. You are not among of those people who plan it. Ká bọ́ lóko ẹrú at all cost. La máa fẹ́ lọ bá Tinubu. Ó yọrí sí ilé. Ẹgbẹ́ títí wa ní sáìdì obìnrin Ọ̀rànmíyàn. Wọ́n send invitation letter yìí sí wa. Ó ti tó bí abẹ́ oṣù kan ó lé bí abẹ́ oṣù méjì. Nígbà tí mo lè rí invitation letter yìí, nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe ni pé mo bẹ̀rẹ̀ background check mi. Ta ló organize ẹ̀, kí ni modality, kí ni reason, kí ni motive, kí ni role tẹ́ fẹ́ ká play. Nígbà mo ṣe wá di mi títí, mo ti kọ́kọ́ lọ bá spokesperson Ọọ̀ni Ọ̀túnba Ọláfárẹ́. Ó explain to some extent fún mi. Ó refer mi sí Barrister Hasan. Ó pé Barrister Hasan ó jẹ́ kí n mọ̀ pé kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn báwo làwọn ṣe jẹ́, ṣé ọmọ Yorùbá nation ni wọ́n. Wọ́n dárúkọ gúrùpù tí wọ́n belong sínú Yorùbá nation bí wọ́n ti gbàgbé. Yorùbá ẹ máa gbọ́ o. Wọ́n dẹ̀ sọ bí àwọn àti bàbá wa ọba Bàríkà ṣe máa ń lọ sí ọ̀dọ̀ bàbá wa Májàsọ́lá nígbà tán wà ní Nàìjíríà. Ṣé ń gbọ́? Ok, wọ́n dẹ̀ ṣàlàyé pé àwọn kan wò wípé ṣé ọdún yìí tó máa lọ́nsìn àtọ́ ní rí nǹkan kan. A ti rí nǹkan kan mú. Tí tọ́ka sí pa. A rí nǹkan kan tọ́ka sí ìyá. That is why I say that you know nothing about it. Ọmọ Yorùbá lára àwọn táwọn ti bẹ̀rẹ̀ struggle for a very long time ni àwọn decide láti gbé program yìí kalẹ̀ láti summon lọ́balọ́ba káwọn dẹ̀ summon àwọn tó pera wọn ní governors wa. Nígbà tó dẹ̀ ti jẹ́ pé president Nàìjíríà ọmọ Yorùbá ni kó náà wà bẹ́ẹ̀ tí ò bá dẹ̀ lè wá kó rán yàn wá. Pé kí gbogbo ọmọ Yorùbá jáde kán wá bí wọ́n question nǹkan tó bá fẹ́ bí wọ́n gangan àti reason táwọn ọba ẹ̀ ṣe ń sùn tó ṣe ń tó ògbé tó ṣe ń pa àwọn wá. Àti pé kí ni ìlọsíwájú kí ni ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n ní àwọn dẹ̀ ti gbá wọn fẹ́. Ṣé ó ṣe yẹ ká wá pé meeting ni? It is not the February of this year. Náà pa àwọn ọba or March, náà pa àwọn ọba lẹ́kìtì nípakúpa. March, April, June, July, August, September, we are now November. Ó gbà wọ́n lé oṣù méje láti ṣe wá pé meeting. Don't allow them to deceive you. Ìyá yé mọ́já. Ẹ má jẹ́ ká gbọ́dé àwọn ilé wọn desperate. They can do undo. Ìbọn méjèèjì ti tẹ̀ wá lọ́wọ́ pé majority àwọn ọba wa wọn ò mọ nǹkan tó fẹ́ lọ ṣe lọ́hùn. Àwọn ọba kan mọ̀ wọ́n máa ń pa ẹ̀ tó ti gbowó iṣẹ́ wọn. Wọ́n dẹ̀ mọ̀ pé ọba tó bá lọ bẹ̀ wọ́n á fún ní envelope. That is why àwa ń sọ wípé we don okay tẹ́ bá wá ṣe summit ti kí Yorùbá kó dó nínú Nàìjíríà. Ìrìn àjò Tinubu tọ́lọ́run bá fún ṣe ni o kò pọ́dún mẹ́jọ mọ́. After 8 years here, what next? What will be the gain of the Yorubas? Ìyá Yemọja, Yorùbá wípé pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ojú àìfọ́ ìfọ́tẹ̀ ìjà ní mú wá ojú Yorùbá ti là. Orin kan tí gbogbo wa ń kọ lọ́wọ́lọ́wọ́ náà ni pé a ò ṣe mọ́ o lórin tá ń kọ we are going. We want Nigeria to break into pieces. Kóníkálùkù kó ti tiẹ̀ kọ́lọ́mú máa dọ́mú ìyá ìgbé. Ẹni ìpàdé tó bá yàtọ̀ sí yẹ tó bá lọ ṣe alálẹ̀ máa mú wọn. Bó tẹ̀ jẹ́ gómìnà ló fi wọ́n joyè. Bó jẹ́ Ifá Arẹ́gbẹ́ṣọlá ló fọhùn. Bó ṣe jẹ́ Ifá PDP, bó jẹ́ Ifá APC, bó jẹ́ Ifá Tinubu ló fi wọ́n joyè. Bó jẹ́ Ifá Fáyẹmí, Ifá Fáyọ̀ṣe, Ifá Ọ̀túnba ló fi wọ́n joyè. Alálẹ̀ máa fọhùn àyàfi tí wọ́n bá jókòó lórí àpèrè tí wọ́n bá pè wọ́n lọ́ba ìlú tọ́jọba lé lórí.
mo ń bọ̀ ẹ bá mi nù o mo fẹ́ wo bí tá play ẹ̀ dé ni o ogun gan ìyá ẹ̀ ṣàwò. rèfìlì bí wọ́n tó ṣe ń di kúùpù lánàá ọjọ́ mẹ́ta yìí bí àtọ́ ọkọ̀ sọ fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu pé àlẹmọ pé nǹkan báyìí kò ní í ṣe kó má mú jáde ní. ṣe gbọ́ pé wọ́n plan kúùpù wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu àdẹ̀mọ̀ pé orú nǹkan báyìí kò lè ṣe kó má mú jà wá ní dání ṣùgbọ́n nígbà tán pa àwọn ọba lẹ́kìtì wọn à lè jáde wọn à lè pe meeting nígbà tán pa ọba ní Kwara State wọn à lè jáde síta kẹ́pẹ́ meeting nígbà tán pa Londo State wọn à lè jáde síta kẹ́pẹ́ meeting ṣùgbọ́n nítorí pé wọ́n gbọ́ pé wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu ọmọ Yorùbá ọlọ́gbọ́n ni yín olóye ni yín onímọ̀ ni yín àárín yẹn ti yẹ kó kọ́líbà gbogbo tí wọ́n ń sọ nígbà tó fẹ́ gba ìjọba tó gbọ́ pé wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu that is why make them call the meeting to Lagos tí Tinubu ga wà ń bẹ̀ tá lè ráyè ọba of Lagos ló máa jẹ́ alága wọn àwọn arígẹ nímọ̀ dàrú. kó má di nǹkan tó máa wá di pé omi akúntẹ̀yìn wọ̀gbìn ọmọ aládé lẹ́nu. ṣé ń gbọ́. ok fine kí ni Tinubu gan ní láti sọ kí ni interest wa tó ṣe lásìgbà tó ti wà ń bẹ̀ àwọn governors tá a fi sórí àpèrè náà kí ló tó jẹ́ pé ńgbà tó bá di kọ́fẹ́ fún ọmọ Yorùbá náà máa rántí òfin yálà yìí tẹ́ni ẹ ṣe fún mi o lórí ẹ̀. ó ṣe yẹ kó máa ìyá mi ẹni sùúrù ẹni sùúrù àní ẹni sùúrù ẹni sùúrù ẹgbọ́n mi sùúrù jẹ. tí ó ṣẹ̀yẹ ká wá pé mítìn ni gbogbo ìgbà tá ń pariwo ọmọ Yorùbá Tinubu ẹ̀ṣẹ̀ wo ní Sunday Igboho ṣẹ̀ Tinubu máa kan tiẹ̀ dìde lábò ní ilẹ̀ Haúsá lọ́hùn Colonel ṣé Umaru ni pé Tinubu you are the father of protest àwọn ọmọ tó protest tán mú yẹ fi wọ́n lẹ̀ ṣé Tinubu dá lóhùn lé ní why are we deceiving our people? Ìyá mi, that is why I say that you know nothing about this program. Ẹ̀yin obìnrin ọ̀ràn mi yàn, irọ́ ló wà ń díẹ̀ màá mi. Látijọ́ abiyamọ yín ò sọ̀rọ̀ síta. Wọ́n pa olórí akọgun nígbàjà, abiyamọ yín ò sọ̀rọ̀ síta ẹ̀ẹ́kẹ́. Ṣùgbọ́n gbà tó dọ̀rọ̀ mi tí ẹ mọ̀ pé ẹ̀ ní lọ sí mi ti yẹ láì gbowó. Owó máa sọlẹ̀ sápò yín. Ẹ ṣẹ̀ wá ní pé kọ́mọ Yorùbá ó jẹ́ lọ. Ó lè ní gbogbo àwọn tẹ́ bá ti rí ń bẹ̀ wọ́n lọ́jà Yorùbá ló lè ní o ó lè ní wọ́n. fún mi pé àwọn jọ hánkọ program yẹn ṣé ń gbọ́ pé in fact pé ilé ìta ọyàn òdì tá a jà láàrin ara wa tó pé barrister Hassan ní. bàbá mi tọkọtìyàwó máa ń jà létà máa ń parí ẹ̀ ìran Yorùbá máa sọ wípé Yorùbá yìí jà àjàdíjú àdàbà àwọn Fúlàní tán bá ń jà tán ní èèyàn kan gbọ́dọ̀ kú láàrin wọn Yorùbá ń tá a bá lọ́wọ́ àwọn bàbá wa ni wọ́n á ní Yorùbá yìí jà àjàdíjú so ohun tó pè ní ìjà ò lè tán láàrin Yorùbá tẹ̀bẹ̀lẹ̀kún gan ò lè tán láàrin Yorùbá èdè àìyedè ò lè tán ìjọ tó bá ti tán láyé parẹ́ ẹyẹ máa tàn wá gbà tó yẹ ká pé mítìn wọn pé mítìn ẹ̀yin wá ran kankan mẹ́wàá torí ẹ̀ wá ṣe first mate síta no ẹ̀yin obìnrin Ọ̀rànmíyàn ṣé Ọ̀rànmíyàn lẹ́ pé mà ìgbà tó yẹ ká ẹ jáde ẹ̀ jáde ìgbà tá ń pa àwọn ọba tá ń jiyàn gbé we did not see you sir sorry ma don't defend what you do not supposed to defend. That meeting they want to use that meeting to injure the Yorubas to sign another amalgamation again. Nígbà tí gbogbo ọba ní ilẹ̀ Yorùbá bá ti kó apọ̀jọ papọ̀ sí palace Saheed Elegusi tán máa ń sọ wípé we want peace ọmọ wa ló wà lórí oyè ọmọ bíi pé orí oyè tọmọ yín wà àjẹdọ̀run ni. We did not belong to Nigeria. Ètí Nàìjíríà gbá wa nígbò ó tó gẹ́. Ọlọ́run ló ní ká ní àwọn ọmọ aláàánú l'Amẹ́ríkà ní London ní Canada tí ò bá já wọn ní òkú ìbá ti máa ṣàn lẹ́gbẹ̀ẹ́ gbá títì. Òkú ìbá ti máa ṣàn. So anybody that you say that I'm in America, I'm in London, I'm in Canada, I'm in Yoruba, that you are not at home. Tí àánú àwọn tó wà nílé òṣìẹ́, àánú Orísun òṣìẹ́ pé kájọ dìde kájọ gbá Yorùbá kó nínú ìgbèkùn Nàìjíríà. That you say that meeting is not for amalgamation. You are wicked. Another dimension of slave. That every one of us must reject it. Kò sí yàtọ̀ láàrin wọn o.
abatẹnijẹ́ àtọ̀dálẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn. Those people who organize that meeting and those people that want to attend that meeting, they are all the same, notorious armed robbers. Nígbà tó ní káwọn pe Gani gan, àwọn wà shocked. Ṣé ń gbọ́? Pé Gani bá kó sọ pé. Ṣé ń gbọ́? Pé Gani bá kó sọ. Kan pe Gani won Nigeria. Gani restructuring. Mi ò blame Gani o. That is what he believe. But ká wá pé kí Igboho wá wà ńbẹ̀. Ká wá invite bàbá Akíntóyè ńbẹ̀. Àbí ẹ ti mọ̀ wípé fraud ni. Ó sọ pé fi sentiment sílẹ̀. Àní gbogbo máa rí láti bira wa níbèrè. Pé then àwọn ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n wà. We can bira wa léèrè tá bá gba orílẹ̀-èdè wa tán. Let me give you one example. Oh, ìyá Iyemaja, ẹ má kí wọ́n bọ̀ mí lẹ́nu o. When the Ekiti want to fight for their freedom, wọ́n wẹ̀yìn. The ẹ̀gbọ́n wọn, Ògèdègbé Agbógungbòrò, kò wẹ̀yìn. He support their own brothers, Ògèdègbé Agbógungbòrò àti Gbẹ̀gbẹ̀ lójú ogun. Ìjẹ̀ṣà onígi ìdáná, ilé lẹ́rú ọwọ́ tí ń múná roko. Ọmọ olódò kò tẹ́rẹ́rẹ́, ọmọ olódò ẹ má jẹ́ kí Ìjẹ̀ṣà lẹ́nìí. When they fight, ìjà yẹn ṣì jàjọ́ kìkì sí ìjàjọ́ méjì. Fight, tó fẹ́ gbà pé that independent, we must have Ekiti, must have independent. Wọ́n gbọ́dọ̀ ní ara wọn. Nígbà tó jà ìjà yẹn tó tẹ́lẹ̀ pé wọ́n kọ́ńkà. Tó gba òmìnira wọn tó yẹ wá ní pé ẹja parí ìjà láàrin ara wa. Kí làwọn tó ń bára wa jà fún. But they are already achieve what they want to achieve. Ẹ jẹ́ ká gba òmìnira wa tán. Ká gba òmìnira wa. Mo lè lọ bá yèyé dára kí yèyé dára wá mi kí àtẹ̀ ń bára wa jà fún. Kí là ń bára wa jà fún. But let us fight for the freedom now. Láì jẹ́ bẹ́ẹ̀, oko ẹrú ẹlẹ́ẹ̀kejì làwọn ará bíbẹ̀ fẹ́ kó wa wọ̀. Oko ẹrú ẹlẹ́ẹ̀kejì tá de àgádágodo tó pípọn tá de lé wa lẹ́sẹ̀ mọ̀m tá a máa ranjú kólà. Ó jẹ́ wá ṣe kólà. Ẹ̀pà wà ní bóró mọ́. Ẹ má jẹ́ ká bá mọ̀ kẹ́yìn ọ̀rọ̀ wa. These people, they are politicians. Even tó bá jẹ́ pé politician ni wọ́n, ìbátúdá wicked politicians and wicked obas join together. They want to deceive the pure obas to join them. I said the Yorubas to the Fulanis. Ẹ̀gbọ́n tí ìyá yẹn sọ, ọ̀rọ̀ Tinubu iná ni. One person admission. Èròǹgbà èèyàn kan. Ó wá ju èròǹgbà gbogbo ilẹ̀ Yorùbá lọ. Tí ó mú kí ọmọ mẹ̀kúnnù máa tún máa sọkún ká máa wá yín àwa ìwà tán. Mo débi tó ti ń ta táyà nígbà tá a ra táyà yẹn lẹ́láàsì 40,000 mo débẹ̀ wọ́n ní 38,000 naira. Sẹ́kọ́ndì ni o tó kú bọ́ táyà. Mo ní wọ́n á gba mọ́tò lọ́wọ́ gbogbo wa báyìí ká kú lọ máa páàkì ká máa fi ṣe fashion lẹ́wọ́ yìí. Ìjọ tó Yorùbá mú lé kó dára láì sí tẹ̀ kó sùn sínú ẹ̀. Enough is enough. Anybody tó bá jẹ́ ọmọ Yorùbá tó sì ń support Nàìjíríà ẹ wò dáadáa ìka ènìyàn ní kò láàánú ènìyàn. Àní tẹ́ bá jáde síta tí ẹni tó wọ aṣọ tó dáa tó lọ ń jí kúlà oúnjẹ ní pati onípati tó débẹ̀ tán rí pé òun àtọmọ ẹ̀ ló gbé kúlà oníkúlà ẹni yẹn ni ẹ má nà wọ́n ibi ló ń pa àwọn ìjọ madam ẹ bá ti wá bá mi ó ní ẹ má bínú tí n bá wá bá yín náà ẹ ní fún wa ní kankan látàná wà jẹun ìyẹn wá ní ẹgbàá 100,000 kí tó lọ máa rí yín ẹ lọ fi ra nǹkan ẹ lọ ra nǹkan àìmọye àwọn bọ́ìsì wa nowadays wọ́n á mú báyìí dání wàá rò pé MC ni wọ́n tẹ́ bá dé bus stop ẹ rí àwọn ìyá tó fine dáadáa babiala tó ga ni they want to turn us to àlùmọ́ńjèrè wọ́n wá ń ṣe plan bí àwa ṣe ń sìn wọ́n táwọn bá lọ tẹ́kọ̀ ọmọ wa náà tó wá máa sìn wọ́n we the Yorùbá must reject it. Tí wọ́n bá fẹ́ pe meeting àwa ọmọ Yorùbá ní ọ̀pẹ meeting tá a pe àwọn ọba wa kì í ṣe àwọn olóṣèlú kì í ṣe Saheed Elegushi tàbá dẹ̀ máa ṣe kì í ṣe pálásì Saheed Elegushi pálásì bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ń bẹ Ọọ̀ni of Ifẹ̀ ọmọ wọn lọ́mọ yìí burúburú ká lè fẹ́ kó pàdé kò lè sọ pé òun ò ṣe bàbá Yorùbá mọ́
Palace Ooni of Ife bẹ́ẹ̀ not Èkó. We know it's the agenda of politicians and we say no to it. Àwọn ọlọ́pàá kan pàdé mi lánàá. Bàbá kílẹ̀ mú bọ̀ mo ní ìlú yìí ni kò sí ìkankan wọ́n ní bàbá táwọn gan bá lórí ọ̀fẹ́ àti jápa àwọn máa jápa ọlọ́pàá tó wà ní uniform ló sọ bẹ́ẹ̀. We all tire of this country called Nigeria. So ìpàdé ọ̀ràn ni ìyá mi yé mọ́já ẹ má jẹ́ sọ pé inú búlẹ̀ já ń gbé o ẹ jọ̀ọ́ máa mi I don't want you to support them ẹ̀yin obìnrin ọ̀ràn mi yàn àbí ṣé ọ̀ràn obìnrin Oòduà ìyá Simi Sade Kúkú ló ní obìnrin Oòduà ẹ̀yin obìnrin ọ̀ràn mi yàn èyí tẹ́ fẹ́ gbé wáyé we the Yoruba will reject it we go against it kò lè fífọ̀ wa we don't want Nigeria again even if we the Yoruba we don't want to fẹ́ máa gbóòórùn Nigeria mọ́ fẹ́ máa gbóòórùn Nigeria mọ́ we stand on it ọba tó bá lọ ilẹ̀ Yorùbá máa mú àwọn alálẹ̀ máa mú àwọn tó ti di adé tó dé àfi tí ò bá dé adé ìṣẹ̀báyé ìlú ẹ̀ nílẹ̀ Yorùbá òfin ní gbé ní òfin ní gbé kó gẹ̀yà we are bleeding. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kí ló dé tẹ́ wicked báyìí? Why are you dining with devil? The Fulani wọ́n ṣe gbogbo ọ̀nà tí ìrìnà Nàìjíríà máa fi jẹ́ titi wọn. Why tẹ́yin ò fi wá ọ̀nà tẹ́ máa fi mú àwọn èèyàn yín kò nínú ìgbèkùn ẹ tún fẹ́ máa tà wá fún àwọn Fulani? You are wicked. Ṣé gómìnà tó ń gba bí 11 billion lóṣù tó ń gba bí almost 360 million naira security vote tó ń kó sàpò lẹ̀ wá ní kó wá sọ pé enough is enough for Nigeria. Why are you do like this? Why are you wicked? Èwo ní ìpàdé orí burúkú? Ẹ mọ̀ àpò ara yín lẹ̀ ń jà fún àtìyá tó sọ̀rọ̀ yìí. Owó lẹ̀ ń wá. Ẹ mọ̀ pé tẹ́ bá belong to that meeting. Tinubu máa sẹ́ndì owó sí yín. Aláti máa dún. Aláti máa dún. Ẹ ti gbàgbé pé ó jẹ́ ọmọ ló yẹ kẹ́ máa lé. Ó jẹ́ ọmọ àjẹrọ̀run. Nàìjíríà ń gbá wa ní kò lórí Nàìjíríà fún wa ní ìkoròmú. Kò kàn yín. Orin tí Yorùbá kọ ni pé we need our freedom. We need our independence. Outside when we talk about Yoruba pé Yoruba are limited sí ilẹ̀ Yorùbá gangan pé tó wà outside Yoruba. Ẹ já fi tàwọn tó wà ní Togo Benin Republic Ghana lẹ̀ àwọn yẹn mọ̀ pé Yorùbá ni wọ́n irú àwa lórí ọ̀fẹ́ a lọ sí Ìmẹ̀kọ a lọ sí Togo we know the Togo people are prepared more than àwa tá wà nílé àwa tá wà ní ilẹ̀ Nàìjíríà ìbíbẹ̀ yìí tẹ́ wá kéde Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá lẹ́ni ẹ máa rí pé wọ́n á jó láti Kútọ́nù wọ Èkó wọ Ìdíròkò wọ ilẹ̀ Yorùbá ni we all know ẹyẹ máa tàn wá ẹ̀tàn yìí ti pọ̀ jù iṣẹ́ ẹ̀yin olóṣèlú ni ó dẹ̀ ṣe o ìyá Iyemọja you allow the politician to be using you against Yoruba and you are saying that you are fighting for the freedom of Yorubas. No, I disagree with you, man. They Togo and all that. Bí ṣùgbọ́n kò sí much nísìn láti extend ẹ̀ dé gbogbo Gambia. Wakus. Ẹ wá gba mọ́ṣì lọ́wọ́ máa fún yín 30 billion. Láti ibi Togo wá sàlẹ̀ ń bí. Àwọn máa lè invite pé number 1 káwọn ọba ilẹ̀ Yorùbá tá à ń pè ní Yorùbá ká ti kọ́kọ́ dára wa mọ̀ náà. A dára wa mọ̀. Ìyá mi a dára wa mọ̀. We know ourselves. Identity ń bẹ lórí gbogbo wa. Ohun lásán bí Ìjẹ̀bú bá sọ̀rọ̀ máa mọ̀ pé Yorùbá Ìjẹ̀bú lélẹ́yìí bí Èkìtì bá sọ̀rọ̀ máa mọ̀ pé Yorùbá Èkìtì lélẹ́yìí bí Ọ̀yọ́ bá sọ̀rọ̀ máa mọ̀ pé Yorùbá Ọ̀yọ́ lélẹ́yìí bí Ìgbòho bá sọ̀rọ̀ máa mọ̀ pé Yorùbá Ìgbòho lélẹ́yìí bí Àkúrẹ́ bá sọ̀rọ̀ máa mọ̀ pé Yorùbá Àkúrẹ́ lélẹ́yìí bí Oǹdó bá sọ̀rọ̀ máa mọ̀ pé Yorùbá Àkúrẹ́ lélẹ́yìí bí Àkókó bá sọ̀rọ̀ máa mọ̀ pé Yorùbá Àkókó lélẹ́yìí Ìlàjẹ Ìkálẹ̀ Ọ̀kà máa mọ̀ pé àwọn tèmi lélẹ́yìí bí Ẹ̀gbá bá sọ̀rọ̀ Ẹ̀gbádò bá sọ̀rọ̀ ni bí Àwórì bá sọ̀rọ̀ àwa méjìlá àwọn tèmi lè bí Ìgbómìnà bá sọ̀rọ̀ I know amọ́ra wa inú ìgbèkùn tó wà tá a wà ló fi dàbí pé Yorùbá àdára wa mọ̀ we know ourselves
that meeting we did not support it. Ọba ẹ̀yin ọba tẹ́ ẹ bá fẹ́ ẹ̀ ń tẹ̀síwájú Yorùbá tẹ́ ẹ pera yín lórí aládé àrólé Odùduwà, you must say no to that meeting àwọn olóṣèlú ni. Mo dẹ̀ mọ̀ pé àwọn ọba kan náà fẹ́ ń dandan àwọn máa débẹ̀ torí brown envelope owó tó bá fún yín ẹ̀ máa nà tán tó bá dẹ̀gbẹ́ mọ́tò fún yín bẹ́ẹ̀ mọ́tò yẹn ló máa ṣekú pa yín. bára wa sọ àsọyé pọ̀rọ̀ kódà lórí ọ̀rọ̀ Tongeji tí mo ti máa ń hámà mo mention ọ̀rọ̀ Tongeji bàbá yìí sọ fún mi pé Ọbásanjọ́ wọn máa da ọba Tongeji lónìí nítorí tó bá da lóhùn nígbà tó. ṣé ẹ gbọ́ pé ọ̀rọ̀ ìyá ìgan nídìí fúnra sí. nítorí tó bá da lóhùn nígbà tó wà. ṣé ẹ rí pé ọ̀rọ̀ ìyá ìgan ọ̀rọ̀ ìyá Yemọja nídìí fúnra sí. Ọbásanjọ́ mọ̀ọ́mọ̀ ṣé ẹ rí pé ọ̀rọ̀ yìí ó nídìí fúnra sí. Ọbásanjọ́ mọ̀ọ́mọ̀ má dá tó máa ṣe Yorùbá láǹfààní lẹ̀ ṣùgbọ́n Ọbásanjọ́ lè dá láìbírì tó jẹ́ pé títí ẹnìkan lẹ̀ nígbà tó wà ní lórí oyè. Why are you deceiving the Yorubas? Bèbí ti ṣẹ́jú ojú ti là ìyá mi èyí tí mo ti ẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí yẹ tó. Ẹ̀yin ọmọ Yorùbá ojú ayé lẹ rí ẹ. Mo sọ lẹ́ẹ̀kan láàárọ̀ kóníkálùkù kó fa ọba wọn létí ká má jẹ́ kán borúkọ wọn jẹ́ torí ohun tá a bá ṣe lénìí yóò di tàǹbódọ̀la ọjà là ń ná lọ́wọ́ o bí bàbá tí mo ló pè mí ẹni pé ọmọ mi lórí ọjà là ń ná lọ́wọ́ tó fi ṣe tọ́pìkì má gbẹnu kúrò ń bẹ̀ ọjà là ń ná lọ́wọ́ ohun tó ní kálukú bá rà wálé fáwọn ènìyàn yóò dìtàn lọ́jọ́ ọ̀la. You are blessed.